má gbé kúrò bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá alààyè. Wo ohun tó ń wò lọ́wọ́ mi lọ́wọ́ yìí o, ọ̀já ni. Ọ̀já tí abiyamọ máa fi ń pọmọ. Ẹ jẹ́ kí àwọn abiyamọ tòótọ́, ẹ jẹ́ kí wọ́n sàmì àdúrà. Mo wí gẹ́gẹ́ bí wòlíì, gbogbo ẹ̀yin abiyamọ ayé tí ẹ rí fídíò yìí wò tẹ́sí rí sí ẹ̀, ayé ò ní fọmọ pa ọ́ lẹ́kún. Ìṣẹ̀lẹ̀ gbàmígbàmí téèyàn fi ń gbé abọ́ káàkiri àdúgbò láti dáwọ́ hospital fún ọmọ ẹni tàbí láti dáwọ́ pósí fún ọmọ ẹni lórúkọ bàbá tọmọ ti ẹ̀mí mímọ́ kò ní dé ìpín rẹ. Ọfà tí ń wọlé bá ní tí máa sọ ní aládùn di kíkorò yàbìrú dáná kàrẹ́ ní àkàsáró àdàhìlìfà márìbùtàbọ̀ àlẹ́ kàjàrú àdánà yàsàdóni àlà. Mo gbé lórúkọ Olúwa ọfà yóò ní mọ̀nà lé rẹ. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. Mo gbé gbogbo ẹ̀yin tí ìrìn àjò ọmọ yín pa lẹ́kún lórúkọ Jésù. Ọlọ́run tó yọ Dáfídì, Ọlọ́run tó gbèjà Jósẹ́fù, Ọlọ́run tó gba Ẹ́sítérì lóko ẹrú, ayé ọmọ rẹ̀ yẹn gbà àtúnṣe. Ọ̀já òkùnkùn tí ayé fi di ọmọ rẹ̀ mọ́lẹ̀, tí ọmọ rẹ̀ fi ń ṣẹrú lórúkọ Jésù, iná gbé ọ̀já yẹn mì. Wàá ṣe rere. Join wa ní on the one Shiloh service wa ní dédé agogo 9 títí di agogo 2. Join wa ní on the 1 July, first Wednesday àkọ́kọ́ nínú oṣù keje yìí. Wednesday yìí máa ní agbára níbi tí àṣírí ọ̀já tá ti ń fi ọ̀já ṣiṣẹ́ àdúrà lọ́wọ́ fún gbogbo àwọn tó ń wá ọmọ tàbí ó fẹ́ fi gbàdúrà fọmọ rẹ̀ wà nílò ìbò kòrónà lọ, tàbí ìwọ tó jẹ́ wípé ayé ń fọmọ pa ọ́ lẹ́kún, ọ̀já ni kò mú wá. Pàápàá jùlọ àwọn àkọ́bí àti àbígbẹ̀yìn tó bá lè mú ọmọ rẹ̀ dání, orí ọ̀fẹ́ wà fún un. Wo mí dáadáa, wá káṣípù yìí, òun ní káṣípù connection ti ń lọ lọ́wọ́lọ́wọ́, èyí tó jẹ́ wípé àwọn èèyàn ti ń gorí ọ̀fẹ́ rẹ̀. Á kì í 15,000 naira láǹtà, ṣùgbọ́n ní ọjọ́ Wednesday yìí láti last week la fi ń ta. Wednesday on the 1 yìí màá tún fi ilẹ̀ fún àwọn èèyàn with just 2,000 naira. Àánú connection àti ìfẹ́ràn ni, pàápàá jùlọ fún àwọn tó jẹ́ wípé wọ́n dé ìjọ ọjà wọn kì í ta. Àkáṣífù ìbùkún ńlá ni táwọn èèyàn tí wọ́n rà gan, àti polówó ẹ̀sẹ̀ ni wọ́n tún gbé jáde padà fún orí ọ̀fẹ́ ni. Lórúkọ Jésù ojú òní tí o, ìrànlọ́wọ́ Ọlọ́run máa wá ọkàn. Má ní ìsísílò yẹn, free consultation wà fún gbogbo àwọn tó bá wà yẹn ní ìṣọ́nà ọ̀fẹ́. Tó bá ti dé ọ̀dà bíríjì Ṣàngó, bí ọ̀kadà tó ń lọ sí ọ̀gbà ayò, tó bá ti dé ọ̀gbà ayò ọ̀dà bíríjì, sọ pé ṣọ́ọ̀ṣì wo ní ẹ̀rí kábúlò lọ, wọ́n á gbé ẹ̀dọ́dọ̀ mi níwájú ṣọ́ọ̀ṣì. Aago 9 tí di aago 2 ni o, no African time. God bless you.